èyí ni ìtàn June 12 MKO Abiola àti Ibrahim Babangida orí kìíní. Ìtàn nípa June 12 gan-an la fẹ́ sọ o, ṣùgbọ́n ó kàn jẹ́ pé kò sí bí a ó ṣe perí ajá tí a kò ní perí ìkòkò tí a ó fi sè é ni. Kò sí bí a ó ṣe fẹ́ sọ ọ̀rọ̀ June 12 tí a ò ní sọ ọ̀rọ̀ Moshood Kashimawo Abiola mọ́. Bẹ́ẹ̀ ni kò sí bí a ó ti ṣe sọ̀rọ̀ June 12 ọ̀rọ̀ Abiola tí a kò ní sọ ti Ibrahim Babangida pàápàá mọ́. Àsìkò náà ló hàn pé Babangida kò ṣe dáadáa fún Nàìjíríà. Ohun tí ojú àwọn ọmọ Nàìjíríà sì rí, àdánwò tó bá wọn, kò sí bí ìbá ti bá wọn pẹ̀lú ìfàsẹ́yìn oríṣiríṣi bí kò bá ṣe Babangida àti àwọn èèyàn ẹ̀ gbogbo. Ìtàn Abiola ni a ó kọ́kọ́ sọ, a ó sì sọ ti Babangida náà àti bí wọ́n ṣe pàdé ara wọn. Ta ni Abiola? Níbo ló ti ń bọ̀ kó tó di June 12? Irú èèyàn wo ni ọkùnrin náà ń ṣe? Ta ni Babangida náà? Irú èèyàn wo lòun pàápàá? Níbo ló ti ń bọ̀ kó tó pàdé Abiola? Ìtàn ńlá kan tún ni eléyìí náà láti Yorùbá World Center. Ta ni MKO Abiola gan? Àpọ̀ndá ẹ̀dá kan ni Moshood Kashimawo Abiola. Gbogbo ọ̀nà tí wọ́n gbà bí ọ̀nà ìyanu ni. Ohun tó ṣẹlẹ̀ ni pé bàbá tó bí, Alhaji Salau Adénẹ́kàn Àlàó Abiola, òun múra láti ṣe ohun tẹ́nìkan kò ṣe rí ni. Kéèyàn sá sọ pé bàbá náà ń múra láti kú. Bàbá náà fẹ́ obìnrin kan tí wọ́n jọ wà ní àdúgbò Gbàgùrá nílùú Abẹ́òkúta níbẹ̀ ni. Ṣùgbọ́n obìnrin náà tí wọ́n ń pè ní Suliat kì í ṣe èèyàn lásán lójú àwọn ará àdúgbò, ẹbọra ló jọ lójú wọn. Ìgbàgbọ́ àwọn èèyàn sì ni pé bí ọkùnrin kan bá fẹ́ obìnrin náà yóò kú ni. Ohun tó fà á ni pé Suliat ti fẹ́ ọkùnrin méjì, ṣùgbọ́n àwọn méjèèjì ló ti kú mọ́ ọ lórí. Bí obìnrin náà bá sì ti fẹ́ bímọ ni àwọn ọkọ ẹ̀ máa ń kú. Ohun tó ń pa wọ́n kò sì yé ẹnìkan. Nígbà náà làwọn ará àdúgbò ronú pé kí ló lè máa fà á kí ọkọ máa kú mọ́ obìnrin kan lórí. Wọ́n wá ronú pé ó ṣeé ṣe kó jẹ́ pé Suliat ti jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ ni. Bí ọmọ bá sì ti jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ bẹ́ẹ̀, ọkọ méje ni yóò kú mọ́ ọ lórí. Nítorí bẹ́ẹ̀ gbogbo ọkùnrin ló ń sá fún Suliat. Kò sẹ́nìkan tó jẹ́ múra láti fi ṣe aya. Ká jìnnà séjò tá ò bẹ́ lórí, ikú tí yóò pa ni à á jìnnà sí ni. Bẹ́ẹ̀ ni Suliat ti lé ní ọmọ 40 ọdún, ó sì ti wà nílé bàbá rẹ̀ láti bí ọdún 10. Bẹ́ẹ̀ ni kò sọ́kùnrin tó dẹnu kọ́ pé òun fẹ́ fẹ́. Àwọn ará àdúgbò ní máa lé ọkùnrin tó bá yọjú síbẹ̀. Ṣùgbọ́n lọ́jọ́ kan ni ọkùnrin tí à ń pè ní Salau Abiola yọjú sílé wọn. Ó sì pé obìnrin náà pé òun fẹ́ fẹ́. Àwọn ará àdúgbò pè é sẹ́yìn. Wọ́n ní ṣé kò mọ̀ pé òun ń lọ sílé ikú ni? Ó sì dá wọn lóhùn pé ikú yẹn gan lòun wà. Lọ́dún 1935 là ń wí yìí o. Bàbá náà sì jẹ́ ọmọ ọdún 66, 56. Bí àwọn èèyàn ti ń sọ fún un pé kó má para ẹ̀, ló ń sọ fún wọn pé òun kì í ṣe ọmọdé mọ́. Bí òun bá kú báyìí kò ṣe nǹkan kan. Nítòdodo Salau Abiola ro gbogbo ẹ̀pin náà ni, nítorí ẹ̀ ló ṣe fẹ́ kú. Bàbá yìí ti fẹ́ ìyàwó lóríṣiríṣi, ọ̀pọ̀ obìnrin ló ti ṣe ọkọ fún un. Àwọn obìnrin náà sì ti ṣe abiyamọ. Ṣùgbọ́n bí wọ́n bá ti bímọ wọn kalẹ̀, bẹ́ẹ̀ ni àwọn ọmọ náà ń kú. Èyí tí kò kú lọ́mọ ọwọ́ yóò kú lọ́mọ ìrìnsẹ̀. Kò sí ọ̀kankan nínú ọmọ tó bí tó pé ọdún kan kó tó padà síbi tó ti wá. Àwọn àbíkú ń bá a jà lójú méjèèjì. Ohun tó gbé e dé ọ̀dọ̀ Suliat nìyẹn. Ó fẹ́ Suliat nítorí àwọn ọmọ méjèèjì tí Suliat bí fáwọn ọkọ ẹ̀ tó ti kú. Àwọn ọmọ méjèèjì wà láyé, wọ́n wà láàyè, wọ́n ń dàgbà. Ní Salau bá rò pé bí obìnrin náà bá lóyún fóun tó bímọ, bí òun bá kú kò ṣe kinní kan, nítorí bí òun bá kú ọmọ òun yóò wà láàyè, yóò sì wà láyé. Bẹ́ẹ̀ ló bá Suliat sọ̀rọ̀. Èyí tó kù ìrẹ́gbè ni. Láàárín oṣù kínní sí kejì ni wọ́n fẹ́ ara wọn. Suliat wọlé, ó wọlé Salau. Àwọn ayé ń retí ọjọ́ tí ikú yóò mú ọkọ ìyàwó tuntun náà lọ. Suliat lóyún, kò sì sí wàhálà kankan títí tó fi bímọ.
ó bímọ lọ́sàn-án ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 1937. àsìkò tó bímọ ló yẹ kí ọkọ ẹ̀ kú, ṣùgbọ́n Sàláù kò kú. ọmọ tó bí náà kò sì kú títí ọjọ́ ìsọmọ lórúkọ fi pé. làwọn aláàfáà bá sọ ọmọ náà ní Mọ̀ṣúdì. ṣùgbọ́n àwọn àgbààgbà agboolé tí wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀, tí wọ́n mọ̀ pé ọmọ náà tún lè lọ bí àwọn ẹlẹgbẹ́ ẹ̀ ṣe ń lọ, kò pé ọmọ náà ní Mọ̀ṣúdì kankan o. ká sì máa wò ó ni wọ́n sọ. wọ́n ní kí àwọn sì máa wò ó bóyá yóò dúró tàbí òun náà kò ní í dúró. ká sì máa wò yìí ni gbogbo ayé tẹ̀ mọ́ ọmọ náà lórí. Sàláù Abíọ́lá kò kú o, Mọ̀ṣúdì ká sì máa wò Ọláwálé náà kò kú. ohun tó kàn ṣẹlẹ̀ ni pé ọ̀dá owó dá bàbá rẹ̀, ó sì tálákà bí nǹkan. owó dá bàbá náà débi pé ó ta ilé, ó ta ọ̀nà, kódà ó ta àwọn ohun tó ní gbogbo. ìṣòro sì wà fún Abíọ́lá kékeré láti lọ sílé ìwé. láti ọmọ ọdún 9 ló ti ń ṣẹ́ gítà. ege títà yìí ló sì fi ń rán ara rẹ̀ ní ilé ìwé títí tó fi jáde ìwé 6, títí tó sì fi wọ ilé ìwé gíga girama lọ́dún 1951. Baptist Boys High School ní ilé ìwé gíga tó ń lọ ní Abẹ́òkúta. kò sí bí ìbá ṣe wọ ilé ìwé náà bí kò ṣe ti ìwé tó mọ̀ àti owó igi tó ń ṣẹ́tà. ìgbà tó wọlé ìwé gíga ní iṣẹ́ igi náà kò lọ déédéé fún un mọ́. ó sì tún wá ohun míì tí yóò ṣe. ní ọjọ́ kan, ọkùnrin olórin tó gbajúmọ̀ gan lásìkò náà, Adéolú Akínsànyà, wá ṣe eré fún àwọn kan ní ìgboro ìlú Abẹ́òkúta. Abíọ́lá sì débẹ̀, ó wòran. níbẹ̀ l'Abíọ́lá ti súnmọ́ àwọn eléré náà dáadáa, ó sì rí gbogbo ohun tí wọ́n ń lò bí irinṣẹ́ eléré. nígbà tó sì di ọjọ́ kejì, ó lọ ra àwọn àgídìgbo àti gbogbo ohun tí ọkùnrin náà ń lò. ó sì wá àwọn ọmọ àdúgbò kan jọ, bẹ́ẹ̀ ni wọ́n dá eré àgídìgbo sílẹ̀ tó sì pe orúkọ ẹgbẹ́ àgídìgbo ẹ̀ ní Káṣímámbò. akólòlò ni Abíọ́lá, síbẹ̀ kò dí orin kíkọ ẹ̀ lọ́wọ́ o. orin kíkọ náà ló sì fi ń rán ara rẹ̀ ní ilé ìwé gíga. kì í ṣe pé wọ́n ń san owó ìpè fún wọn bí wọ́n bá pè wọ́n lóde o, ṣùgbọ́n òde tí wọ́n bá lọ náà ni wọ́n ti ń pa owó díẹ̀. ìgbà míì wọn yóò sì fún wọn ní sìgá àti ọtí. sìgá àti ọtí yìí ni Abíọ́lá yóò ta tiẹ̀ nígbà tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ bá ti gba tiwọn tí wọ́n sì mú. òun yóò kó tiẹ̀ relé ni o, yóò sì tà á fún àwọn ọlọ́jà nígboro. bó ṣe ṣe nìyí títí tó fi jáde ìwé 10 nínú oṣù kọkànlá ọdún 1956. ohun tó ń ya àwọn èèyàn lẹ́nu ni pé ọkùnrin Abíọ́lá kékeré yìí, pẹ̀lú gbogbo wàhálà tó ń ṣe, ká ṣẹ́ gítà, ká kọrin, ká lùlù, ká jó, ká torí owó ilé ìwé san. síbẹ̀ ọ̀kan nínú àwọn tó mọ̀wé jùlọ ní ilé ìwé náà ni. ọ̀pọ̀ ìgbà ló sì jẹ́ pé òun ló máa ń ṣe ipò kínní ní ilé ìwé wọn. ohun tó fà á gan nìyí tó jẹ́ bó ti jáde nínú oṣù kọkànlá ọdún 1956 yìí, ọjọ́ 10 oṣù kejìlá ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní báǹkì Barclays Bank nìbàdàn. àwọn báǹkì náà ni wọ́n wá o, nítorí wọ́n wá àwọn ọmọ tó bá ṣe dáadáa jùlọ. ìyẹn ni pé kò pé oṣù kan tó jáde ìwé 10 tó fi rí iṣẹ́ ṣe. ohun tó kàn ká Abíọ́lá rárá ni pé lọ́jọ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ gan-an tí kò sì tí ì gba owó oṣù kankan, ọjọ́ náà ni ìyá rẹ̀ kú. àìsàn kékeré tí kò yẹ kó ná tó sílẹ̀ 5 ló pa ìyá náà nígbà tí wọn kò rí owó tọ́jú ẹ̀. ọ̀kan nínú ohun tó dùn Abíọ́lá jù láyé ẹ̀ nìyẹn. ọmọ ọdún 19 l'Abíọ́lá wà nígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ báǹkì yìí o. kò sì pẹ́ tí wọ́n fi sọ ọ́ di ọ̀gá kékeré níbẹ̀. ṣùgbọ́n ọdún 2 ló lò tó fi kúrò, tó lọ sílé iṣẹ́ ìjọba Western Region. ìparí ọdún 1958 nìyẹn. ọ̀gá náà ni wọ́n tún fi í ṣe o, ọ̀gá kékeré, bó tilẹ̀ jẹ́ pé kò tí ì ju ọmọ ọdún 21 lọ. Abíọ́lá ti ń ṣe ọ̀gá àwọn àgbàlagbà. ibẹ̀ ló wà lọ́dún 1961 nígbà tí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ìjọba Western Region jáde. l'Abíọ́lá bá wọn ṣèdánwò, òun ló sì borí gbogbo àwọn tó kù pátápátá. bẹ́ẹ̀ ni ìjọba Akíntọ́lá fún un ní ẹ̀kọ́ ọ̀fẹ́ láti lọ kàwé ní ilẹ̀ Scotland ní yunifásitì kan tí wọ́n ń pè ní Glasgow. níbẹ̀ náà, nígbà tí Abíọ́lá ń jáde, òun ló gba gbogbo ẹ̀bùn pátápátá tó wà fún àwọn onípò kínní, tí àwọn òyìnbó sì ń pariwo pé wọn ò mà rí irú eléyìí rí láàrin àwọn o. ìyẹn ló jẹ́ kí iléeṣẹ́ tó ń jẹ́ Guinness, ìyẹn àwọn tí wọ́n ń ṣe ọtí stout, gbà á láti ibẹ̀. wọ́n sì tún kọ́ ọ lẹ́kọ̀ọ́ sí i. wọ́n ní ọ̀gá làwọn fẹ́ lọ fi ṣe ní Nàìjíríà.
lọ́dún 1966 ni wọ́n fi Abíọ́lá padà ránṣẹ́ sílé pé kó wá jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀gá iléeṣẹ́ Guinness, ṣùgbọ́n Abíọ́lá kò ṣiṣẹ́ níbẹ̀ o. ìjà ńlá ló dé láàrin òun àti àwọn òyìnbó, ńlá Abíọ́lá bá fi iṣẹ́ olówó ńlá náà sílẹ̀ ló ní òun ò ṣe. ọ̀rọ̀ náà ká àwọn òyìnbó lára nítorí àwọn ni wọ́n san owó bàálù tó gbé Abíọ́lá padà wá sílé, pẹ̀lú owó tí yóò máa ná bó bá ṣẹ̀ṣẹ̀ délé, pẹ̀lú gbogbo ìnáwó tí wọ́n ti ṣe àti ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ Abíọ́lá. Ó dùn wọ́n pé kò bá àwọn ṣiṣẹ́. ohun tó ṣẹlẹ̀ ni pé ọkùnrin kan tí wọ́n ń pè ní Mr. Cook ní ọ̀gá fún iléeṣẹ́ Guinness yìí nígbà náà. òun gan sì ni Abíọ́lá lọ rí nígbà tó dé, ṣùgbọ́n ohun tí Mr. Cook sọ fún Abíọ́lá kò tẹ́ ẹ lọ́rùn, ń ló bá fi iṣẹ́ wọn sílẹ̀ fún wọn. ṣé Abíọ́lá ti lọ sí ibi iṣẹ́ wọn nílùú òyìnbó, ó sì ti mọ ohun tí wọ́n ń ṣe níbẹ̀, ṣùgbọ́n nígbà tó dé, ohun tí òyìnbó ọ̀gá ẹ̀ yìí ń sọ fún bí ìgbà tó ní kó máa wá po tíì fún òun mu ni. bó bá jẹ́ òyìnbó kan ni wọ́n gbé wá láti ìlú òyìnbó bẹ́ẹ̀, lójú ẹsẹ̀ ni wọn yóò fún un ní mọ́tò, tí wọn yóò sì fún un ní dẹ́rẹ́bà sí, tí wọn yóò sì fún un nílé tí yóò máa gbé pẹ̀lú. ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀ fún Abíọ́lá. ohun tó dájà sílẹ̀ nìyẹn. nígbà tí Abíọ́lá pàdé Mr. Cook, ọkùnrin òyìnbó náà sọ fún un pé 8,000 owó pọ́ùn, 8,000 pounds ni owó ẹ̀ lọ́dún kan. Abíọ́lá béèrè pé mọ́tò òun kọ́ àti dẹ́rẹ́bà pẹ̀lú ilé tí òun yóò máa gbé. òyìnbó sì sọ fún un pé àwọn ò ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ọmọ Nàìjíríà o. ó ní òyìnbó nìkan làwọn ní irú ẹ̀ fún. ńlá Abíọ́lá bá sọ fún un pé ọ̀pọ̀ àwọn òyìnbó tí òun bá pàdé ní ilé iṣẹ́ wọn lọ́dọ̀ wọn lọ́hùn-ún, kò sí èyí tó mọ ìwé ju òun lọ. àwọn tí kò tilẹ̀ kàwé tó òun rárá ló pọ̀ jù nínú wọn. nínú bá bí Mr. Cook, ó sì sọ fún Abíọ́lá pé irú rọ́bìṣì wo ló ń bá òun sọ yẹn. ó ní ó yẹ kó máa dúpẹ́ fún Ọlọ́run pé àwọn gbà á síṣẹ́ àwọn ni. ó ní àwọn làwọn ní iṣẹ́ àwọn, àrà tó bá sì wo àwọn làwọn lè dá níbẹ̀. ó ní bó ṣe 20 ọdún o, bó sì jẹ́ 100 ọdún sígbà náà, àwọn ò ní fún ọmọ Nàìjíríà kan ní ohun tí àwọn bá ń fún àwọn ọmọ àwọn tó jẹ́ òyìnbó. ó ní wọn ìbá àmà mọ̀wé rárá. ó ní bí oore tí àwọn ṣe fún Abíọ́lá yẹn kò bá ti tẹ́ ẹ lọ́rùn, kó fi ṣe àwọn sílẹ̀ fáwọn. Abíọ́lá náà bá bínú, ó sì sọ fún wọn kíákíá pé kàkà kí òun bá wọn ṣiṣẹ́, òun yóò yá máa gbé ilé láì ṣe nǹkan kan ni. bí kì í bá ṣe pé èèyàn dá ara ẹ̀ lójú pátápátá, kò lè ṣe ohun tí Abíọ́lá ṣe yìí o, nítorí owó ńlá gbáà ló sọnù lásìkò náà tí wọ́n ní wọ́n fẹ́ fún un ní 8,000 owó pọ́ùn. bó bá ṣe pé lásìkò yìí ni, owó tí à ń sọ yìí yóò fẹ́rẹ̀ tó bí 100 mílíọ̀nù owó ní àárín ọdún kan. ṣùgbọ́n Abíọ́lá kọ iṣẹ́ náà, ó ní òun kò fẹ́, bó sì lè jẹ́ pé owó ńlá leléyìí, pàápàá fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ ti ìlú òyìnbó dé. ọjọ́ wo ni wọn yóò tó tún fún un ní iṣẹ́ irú ẹ̀? ṣùgbọ́n Abíọ́lá kò gbélé láì ṣe nǹkan kan bó ti wí o, nítorí kò pẹ́ rárá tí àwọn lúùtù fi ránṣẹ́ pé tí wọ́n sì sọ fún un pé kó máa wá ṣe ọ̀gá àwọn olùṣirò owó àwọn. ṣùgbọ́n 2,000 owó pọ́ùn ni àwọn ní tàwọn o, pé owó tí àwọn yóò máa sọ fún un lọ́dún kan nìyẹn. Abíọ́lá gba iṣẹ́ náà, ó sì ní ó tẹ́ òun lọ́rùn jí kí òun máa bá àwọn òṣìṣẹ́ òyìnbó wọ̀nyí ṣiṣẹ́ kí wọ́n sì sọ òun di ẹrú ní ilẹ̀ bàbá òun lọ. ó ní ó tẹ́ òun lọ́rùn kí òun lọ sí lúùtù kí òun máa bá wọn ṣiṣẹ́ iye yòówù tí wọn ìbá sọ fún un, nítorí pé iṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ni. Abíọ́lá gba iṣẹ́ náà lóòótọ́, ó ní ó tẹ́ òun lọ́rùn jù sí àwọn òyìnbó lọ. ọdún kan ó lé díẹ̀ ní Káṣímáwo ṣe ní lúùtù ṣá o, kó tó di pé ó gba iléeṣẹ́ Faisal lọ. àwọn òyìnbó náà ló ní owó tí wọ́n tilẹ̀ tún ju ti àwọn Guinness lọ. níbẹ̀ ni gbogbo èèyàn ti rò pé Káṣí yóò sọ ẹrù orí ẹ̀ kalẹ̀ sí tí yóò máa jayé ọba. ìdí ni pé ọ̀gá ńlá ni wọ́n fi ṣe níbẹ̀ o. bó sì ti ń lọ ìlú òyìnbó ló ń lọ sí àwọn ilẹ̀ adúláwọ̀ tí wọ́n sì ń gbé e lọ sí òkè òkun fún ẹ̀kọ́ṣẹ́ oríṣiríṣi. ṣùgbọ́n Abíọ́lá kò tún pẹ́ níbẹ̀, tipátipá ló fi lo ọdún 2 kó tó tún tẹ ọkọ̀ létí. ohun tó lé e ní Guinness níjọ́sí náà ló tún lé e ní Faisal o. nínú oṣù kejì ọdún 1969 ló kọ̀wé fi iṣẹ́ wọn sílẹ̀ fún wọn. Abíọ́lá sọ pé òun ti wòye pé kò sí bí èèyàn ṣe lè pẹ́ nílé iṣẹ́ náà tó, tàbí tí èèyàn lè fi ara ṣiṣẹ́ fún wọn tó, tí wọn yóò jẹ́ kí tòun di ọ̀kan lára àwọn dàrẹ́kítọ̀ tí wọ́n jọ ní ilé iṣẹ́ náà. ó ní wọn yóò kàn máa lo olúwa ẹ̀, wọn yóò sọ ọ́ sílẹ̀ nígbà tó bá ti darúgbó tí kò sì ní eegun lápá mọ́ ni. nígbà náà ni wọn yóò sọ pé kó máa lọ sílé
títọ̀ òun kò sì ní wúlò fún ẹnìkan mọ́, kódà kò ní wúlò fún ara ẹ̀ gan-an. Abíọ́lá bá lóun ò ṣe mọ́ o. Èrò tó ní lọ́kàn ni pé kí òun lọ dá iléeṣẹ́ tòun sílẹ̀, kí òun sì máa bá àwọn iléeṣẹ́ ńláńlá ṣírò owó wọn, kí òun máa kọ́ wọn bí wọn yóò ṣe náwó, kí wọ́n sì máa san owó iṣẹ́ tòun fóun. Ohun tó ní lọ́kàn nìyẹn tó fi kúrò níbi iṣẹ́ Faisal. Ṣùgbọ́n ní àsìkò tí Abíọ́lá múra yìí ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó yí ohun gbogbo padà mọ́ ọ lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ náà ló sọ ọ́ di ọ̀rẹ́ àwọn sọ́jà. Ìṣẹ̀lẹ̀ náà ló sì mú òun àti Ibrahim Babangida pàdé ara wọn. Kí ló wá ṣẹlẹ̀ gan-an? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre ló ṣèwádìí ìtàn yìí o. Ọláwọlá Alága ló ń bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédéé àkókò yìí o.